A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu ni a gbọ́ wípé ó ti ń gbáradì àti dá gómìnà ìpínlẹ̀ Rivers tí ó ní kí ó lọ rọ́kúnlé Siminalayi Fubara àti àwọn ọmọ ẹgbẹ́ ilé-ìgbìmọ̀ padà sí ààyè wọn títí ìparí oṣù yìí lẹ́yìn àṣeyọrí lórí ìlàjà tí ó wáyé láàrin Fubara àti aṣíwájú rẹ̀ tí í ṣe mínísítà ìlú Àbújá. Nyesom Wike, orísun ìròyìn láàrin iléeṣẹ́ ààrẹ sọ fún akọ̀ròyìn wípé lẹ́yìn ìpàdé ìlàjà àtilẹ̀kùnmọ́rí-ṣe tí ó wáyé ní Ọjọ́bọ̀ ní ìlú Àbújá níbi tí a ti rí Fubara, Wike, agbẹnusọ ilé-ìgbìmọ̀ ìpínlẹ̀ Martin Amaewhule àti ọ̀pọ̀ àwọn ọmọ ilé-ìgbìmọ̀, ààrẹ ti ń gbà lérò àti dá Fubara padà. Ìjà òṣèlú ìpínlẹ̀ Rivers gbọ̀nà àrà yọ ní ọjọ́ 18 oṣù kẹta ọdún 2025 nígbà tí ààrẹ Tinubu kéde ìlú òfararọ tí ó mú jáwé gbélé-ẹ̀ fún gómìnà Fubara, igbákejì rẹ̀ àti gbogbo ọmọ ẹgbẹ́ ilé-ìgbìmọ̀ fún oṣù 6. Pẹ̀lú àwáwí àìbalẹ̀ ọkàn, ìròyìn tó ń jẹ jáde lórí ààbò lára rẹ̀ ni bíbẹ́ ọ̀pá epo tí wọ́n ní gómìnà kọ̀ àti yanjú. Ààrẹ ní òun kò lè la ojú sílẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀, kò gbọdọ̀ di ìgbà tí ó bá yọrí sí ìṣòfò ẹ̀mí àti dúkìá kí àwọn tó gbé ìgbésẹ̀. Ṣùgbọ́n ní báyìí ni a gbọ́ wípé inú Fubara dùn sí ìgbésẹ̀ ìlàjà tí ààrẹ gbé. Orísun ìròyìn láti ìpínlẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé pẹ̀lú bí nǹkan ṣe ń lọ sí báyìí tí wọ́n rí Fubara àti Wike tí wọ́n jọ ń rìn papọ̀ dọ́wẹ̀kẹ̀, ìgbésẹ̀ àti dá Fubara padà ti di ṣíṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan Aremu Adégbóyèga ní ilé-ẹjọ́ Accra ní orílẹ̀-èdè Ghana ti dá ẹjọ́ fún lórí ẹ̀sùn wípé ó kó ayédèrú owó sẹ́fà tí ó tó $100,000 $100,000 wọ orílẹ̀-èdè Ghana nípasẹ̀ ẹnu ibodè tí ìjọba kò fi ààyè gbà. Ilé-ẹjọ́ ní kí wọ́n dá a padà sí ìlú rẹ̀ Nàìjíríà. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀ lánàá, adájọ́ Christiana Kanu tí ó gbé ìdájọ́ yìí kalẹ̀ ní kí àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè ní Ghana GIS tètè dá a padà sí ilẹ̀ baba rẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn láti ilẹ̀ Ghana ṣe jábọ̀, ọdún 2023 ní ikọ̀ àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè ní ẹnu ibodè Aflao fi ọwọ́ ṣìkún òfin mú Adégbóyèga bí ó ti ń rin ìrìn àjò pẹ̀lú ọkọ̀ alùpùpù. Ọ̀gbẹ́ni ẹni ọdún 65 55 yìí ni wọ́n fi ẹ̀sùn oníkókó méjì kàn tí ó dá lórí níní ayédèrú owó nípamọ́ àti gbígba ọ̀nà àìtọ́ wọ orílẹ̀-èdè. Adájọ́ wá pa á láṣẹ kí wọ́n dá a padà sí orílẹ̀-èdè rẹ̀ lẹ́yìn ẹ̀wọ̀n ọdún 2 fún ọ̀kọ̀ọ̀kan ẹ̀ṣẹ̀ tí ó ṣẹ̀ tàbí owó ìtanràn. Ìwádìí ṣe àfihàn wípé Togo ni Adégbóyèga ti ń kó owó yìí bọ̀ wá sí Ghana. Gẹ́gẹ́ bí àlàyé ọlọ́pàá, wọ́n ní Adégbóyèga gbà wípé lóòótọ́ ni owó yìí jẹ́ ayédèrú ọwọ́ ẹnìkan tí wọ́n ń pè ní Alhaji Shaibu ní Nàìjíríà, ṣùgbọ́n tí ó yí orúkọ padà sí Alhaji Dayasi tí ó díbọ́n bí ẹni ń gbé ní Abidjan, Côte d'Ivoire ni ó ti gba owó yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olóyè láàrin ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP, Olóyè Bọ̀dé George ti dá àhesọ wípé ẹgbẹ́ alátakò wọn ti pàdánù iyì rẹ̀ láwùjọ nù bí ó ti ṣe àpèjúwe àwọn tí wọ́n wà nídìí àhesọ yìí ní àwọn alálàá first-class dreamers. Olóyè sọ ọ̀rọ̀ yìí nígbà tí ó farahàn lánàá lórí ètò òṣèlú tí Channels ṣe àgbékalẹ̀. Níbẹ̀ ni ó ti sọ̀rọ̀ lórí agbára PDP àti bí àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ ṣe ń fi ẹgbẹ́ sílẹ̀ síwájú ìdìbò ọdún 2027. George tẹnumọ́ wípé pẹ̀lú gbogbo ìpèníjà, PDP ṣì ni ẹgbẹ́ òṣèlú tí ó létò jùlọ lórílẹ̀-èdè. Bí ó ti ní àwọn ní ètò òṣèlú tí ó pọ̀ ju ti orogún wọn lọ, ó ní ohun tí àwọn ní ní PDP kò sẹ́ni nírú rẹ̀. Ìdí nìyí tí òun fi ń pe ẹgbẹ́ wọn ní Iroko Political Party of Nigeria nítorí gbòǹgbò rẹ̀ wálẹ̀ jìn. Bákan náà ni Olóyè George ní lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ 100 irú rẹ̀ tí ó wáyé, gbogbo fàákájà tó ń da ẹgbẹ́ rú ni àwọn ti yanjú. Bí ó ti fi dá ọmọ Nàìjíríà lójú wípé PDP ti padà sórí ẹsẹ̀ rẹ̀, wọ́n ti wà ní ìṣọ̀kan bí wọ́n ti ń gbáradì
ìgbáradì fún ìdìbò ọdún 2027. Bọ̀dé George fi kún un wípé bẹ̀rẹ̀ láti òní ọjọ́ 1 oṣù keje títí di ọdún 2027, àwọn kò ní irúfẹ́ ìrírí báyìí mọ́ nínú ẹgbẹ́ wọn. Àwọn sì ń kí gbogbo ènìyàn káàbọ̀ padà sílé nítorí ilé ti ṣetán àti gbà wọ́n padà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ alámòójútó iná mọ̀nàmọ́ná lórílẹ̀-èdè TCN ti ṣe ìkéde àlékún agbára tí wọ́n ṣe sí ẹ̀rọ National Grid pẹ̀lú àṣeyọrí transformer alágbára tuntun 2, gẹ́gẹ́ bí agbẹnusọ TCN Ndidi Mba ṣe sọ. Ọjọ́ Ẹtì ọjọ́ 27 oṣù kẹfà ni wọ́n gbé àwọn transformer yìí dé. Lẹ́yìn àtòpọ̀ rẹ̀ ni ó ṣe àlékún agbára kúrò ní 300 MVA bọ́ sí 450 MVA. Èyí túmọ̀ sí wípé iléeṣẹ́ apínnáká Kaduna KEDCO ti ní àlékún 120 MHz iná láti pín fún àwọn oníbàárà wọn káàkiri ìpínlẹ̀ Kebbi, Sokoto àti agbègbè rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gbogbonìṣe The Polytechnic Ìbàdàn ti tú yáyá síta láti ṣe ìfẹ̀hónúhàn lórí ìpinnu Gómìnà Ṣèyí Mákindé láti yí orúkọ iléèwé wọn padà sí ti ọ̀kan lára àwọn gómìnà àná, olóògbé Dókítà Victor Ọmọlólú Olúnlọ́yọ̀. Lọ́gọ́rùn-ún ni àwọn èrò ojúnà Ṣàngó sí Ẹlẹ́yẹlé rí ìdádúró látàrí ìfẹ̀hónúhàn tó ń lọ lọ́wọ́. Ọjọ́ díẹ̀ sẹ́yìn ni Mákindé ṣe àyípadà The Polytechnic Ìbàdàn sí Ọmọlólú Olúnlọ́yọ̀ Polytechnic Ìbàdàn. Olúnlọ́yọ̀ ní ọmọ Ìbàdàn àkọ́kọ́ láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àtijọ́ Old Ọ̀yọ́. Ó sìn gẹ́gẹ́ bí gómìnà láàrin oṣù kẹwàá sí oṣù kejìlá ọdún 1983. Lówùúrọ̀ kùtùkùtù òní ọjọ́ Ìṣẹ́gun ni àwọn akẹ́kọ̀ọ́ dí ẹnu ọ̀nà àbáwọlé géètì sí ọgbà iléèwé pẹ̀lú ojúnà Ṣàngó sí Ẹlẹ́yẹlé. Èyí ló mú àwọn awakọ̀ àti èrò ọ̀nà má rí ọ̀nà lọ. Àwọn olùkọ́ náà ní ìdádúró sí ẹnu ọ̀nà àbáwọlé látàrí àìrí ààyè wọlé sínú ọgbà. Nínú àtẹ̀jáde ni alága àjọ alámòójútó ojú pópó ìpínlẹ̀ OYTMA Major Adékọ̀yà ti rọ àwọn awakọ̀ kí wọ́n wá ọ̀nà mìíràn gbà títí rògbòdìyàn yóò fi rọlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Arábìnrin ọmọ Nàìjíríà kan alámòójútó arúgbó caregiver tí orúkọ rẹ̀ ń jẹ́ Bilikisu Ọlágúnjú ní ọwọ́ ti bà nípasẹ̀ kámẹ́rà tí wọ́n fi pamọ́ tí ó tú àṣírí bí ó ṣe ń fi ìyà jẹ bàbá arúgbó ẹni ọdún 88 tí ara rẹ̀ kò dá tí ìgbàgbé dementia tún ń ṣe nínú ilé rẹ̀ ní UK. Ní ọjọ́ kejì ni wọ́n ṣe àwárí wípé kò mí mọ́ kí ó tó padà jẹ́ Ọlọ́run nípè ní ilé ìwòsàn. CCTV footage tí ó ṣe àkàálẹ̀ ní ọdún Kérésì kù ọ̀la ọdún 2022 nínú ilé John Hattard ni wọ́n ti rí bí Ọlágúnjú ṣe ń wọ́ bàbá yìí nílẹ̀ túrútú, bọ́ aṣọ mọ́ ọ lára bí ó ti ń pariwo mọ́ ọ tí ó kọ̀ láti fi sílẹ̀ pẹ̀lú bí bàbá yìí ṣe ń bẹ̀ nínú ìrora. Bí ó ti ń pariwo mọ́ ọ ni ó ń lérí wípé òun á nà án, òun á ní kí wọ́n fún un lábẹ́rẹ́. Gbogbo ọ̀rọ̀ kòbákùngbé wọ̀nyí ni Ọlágúnjú sọ nínú fídíò oníṣẹ́jú 45 45 minutes gẹ́gẹ́ bí Daily Mail ṣe jábọ̀. Ọlágúnjú ẹni ọdún 42 42 tí kò tíì lo ọjọ́ 6 lọ lẹ́nu iṣẹ́ bẹ̀bẹ̀ wípé òun jẹ̀bi ẹ̀sùn ní ilé-ẹjọ́ Woolwich Crown pẹ̀lú bí ó ti fi ìyà jẹ ẹni wọ́n fi sí lákàtà láti tọ́jú. Èyí ló mú adájọ́ fún un ní ẹ̀wọ̀n ọ̀sẹ̀ 6 lé lẹ́nu iṣẹ́ fún oṣù 18. Bákan náà kí ó ṣiṣẹ́ 50 wákàtí lọ́fẹ̀ẹ́. Òwúrọ̀ ọjọ́ kejì tí Ọlágúnjú fi ìyà jẹ Hattard ní ọmọkùnrin rẹ̀ Chris rí níbi tí ó dákú sí tí ẹ̀jẹ̀ ń ṣàn ní ẹ̀gbẹ́ ojú rẹ̀ kí wọ́n tó gbé dìgbàdìgbà re ilé ìwòsàn. Pẹ̀lú gbogbo akitiyan, bàbá yìí kò lajú. Lẹ́yìn ọjọ́ 10 ni ó di olóògbé. Bí ó tilẹ̀ jẹ́ wípé àyẹ̀wò postmortem kò lè sọ pàtó ohun tí ó ṣe okùnfà ikú rẹ̀, ẹbí rẹ̀ ní ìgbàgbọ́ wípé ohun tí ó ṣe èyí ni ó mú ikú rẹ̀ yá kíákíá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
Àgbà òṣèré ilẹ̀ Yorùbá Fatai Adékúnlé Adétáyọ̀ tí gbogbo ènìyàn mọ̀ sí Lálùdé ti fi ìjákulẹ̀ rẹ̀ hàn lórí bí kò ṣe rí owó gbà lẹ́yìn oríṣiríṣi ìlérí tí wọ́n ṣe fún òun pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n polongo ìbò fún Ààrẹ Bọ́lá Tinubu àti Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú nígbà ìdìbò ọdún 2023. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ètò Behind the Fame podcast ní àgbà òṣèré tí wọ́n mọ̀ pẹ̀lú ipò babaláwo nínú eré Yorùbá ti ní òun pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n polongo ìbò fún àwọn olóṣèlú wọ̀nyí kò rí kọ́bọ̀ gbà. Ó tọ́ka sí ààrẹ ẹgbẹ́ onímọ́tò NURTW Musiliu Akínsànyà tí gbogbo ènìyàn mọ̀ sí MC Olúọmọ bí ó ti fi ẹ̀sùn kàn án wípé ó kọ̀ láti mú ìlérí owó tí ó ṣe fún wọn ṣẹ nígbà ìpolongo ìbò. Lálùdé ṣàlàyé wípé fún ọ̀sẹ̀ méje ni wọ́n fi kó òun pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ sí ibì kan tí wọ́n fi ẹsẹ̀ rìn ọ̀pọ̀lọpọ̀ máìlì bí àwọn mìíràn ṣe ń fi ọkọ̀ rìn kọjá gba ẹ̀gbẹ́ wọn. Ó ní wọ́n kọ́kọ́ fún wọn ní ẹgbẹ̀rún 10,000 náírà (10,000 naira) lójúmọ́ fún owó oúnjẹ. Lójijì ni wọ́n dáwọ́ èyí dúró láìsí àlàyé. Lẹ́yìn èyí ni ó ní MC Olúọmọ ṣèlérí mílíọ̀nù 1.5 náírà fún ọ̀kọ̀ọ̀kan òun pẹ̀lú Ganiu Nafiu tí gbogbo ènìyàn mọ̀ sí Alápinni. Wọ́n parí iṣẹ́ tán ni wọn kò rí owó gbà. Lálùdé ní ṣé èyí dára? Bẹ́ẹ̀ MC Olúọmọ ni ó pè wọ́n, kódà ó tún ní kí àwọn béèrè ohun tí àwọn bá fẹ́, ṣùgbọ́n ìyẹn ni wọ́n wò lẹ́yìn ẹyẹ títí dòní. Lẹ́yìn èyí ni Lálùdé ki èpè mọ́lẹ̀ wípé gbogbo ẹni wà nídìí èyí kò ní ṣoríire. Òun sì mọ̀ wípé wọ́n ń padà bọ̀ ní ọdún 2027, àwọn ń retí wọn. Ọ̀rọ̀ Lálùdé yìí wáyé ní kété tí òṣèrébìnrin Aminatu pàápàá ṣe àfihàn àbámọ̀ rẹ̀ lórí bí ó ti ṣe àtìlẹ́yìn fún Tinubu nígbà ìdìbò. Bákan náà ni Alápinni náà fi ìjákulẹ̀ rẹ̀ hàn lórí bí wọn kò ṣe san owó fún wọn àti bí wọn kò ṣe ṣe ìdánimọ̀ àwọn ìlúmọ̀ọ́ká òṣèré tí wọ́n dúró tì wọ́n nígbà ìpolongo ìbò ààrẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.